èyí má tún lágbára o gbogbo ọmọ Yorùbá. Mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Èmi ní tí tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi. Ọ̀rọ̀ ńlá kan má tún ti gbòde kan o. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí gbogbo orí ẹ̀rọ ayélujára ló mà ti fẹ́ dàrú báyìí. Ǹjẹ́ kí ló fà á? Sowore mà ti sọ bọ́ǹbù ọ̀rọ̀. Kí ni Ọmọyẹlé Sowore kí ló sọ? Sowore ní President Bola Ahmed Tinubu ó lóun ló ń ṣàtìlẹ́yìn fún gbajúgbajà ajìjàǹgbara olómìnira ilẹ̀ Yorùbá Nation, èyí tí a mọ̀ sí Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó ní Chief Dr. Sunday Ìgbòho ó ń ṣiṣẹ́ fún Tinubu ni nígbà náà láti pariwo Yorùbá Nation. Ó ní pé gbogbo ọgbọ́n eléyìí, ọgbọ́n àti halẹ̀, ọgbọ́n àti dúkokò mọ́ ìjọba Buhari ni kí Tinubu lè gbàjọba, gẹ́gẹ́ bí ohun tí Sowore sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yin alára ilé wa, ẹ gbọ́ ṣé bó ṣe rí nìyẹn? Ṣé lóòótọ́ lohun tí Sowore ń sọ? Ṣé lóòótọ́ ni pé Sunday Igboho jẹ́ éjẹ́ǹtì fún Tinubu? Àbí Sowore kàn ń sọ èrò ọkàn tiẹ̀ lásán ni? Bó bá ṣe rí lọ́kàn tiyín, ẹ bá wa fi sí under comment section nísinsìnyí. Kẹ́ bá wa love and like, kẹ́ bá wa share prógrámù yìí. Torí pé kí ni? Ilé-iṣẹ́ tiwa ní Odùduwà Voice TV, ibí báyìí la ti ń sọ òtítọ́ láì bẹ̀rù ẹnikẹ́ni. Torí wípé kí ni? Etí tó bá gbá lọ, òun kọ́ ló máa gbá bọ̀. Àmọ́ ní ilé-iṣẹ́ tiwa níkànnì Odùduwà Voice TV, àwa ń sọ òdodo. Bẹ́ẹ̀ ni, àwa ń ṣe kí ni? Òdodo làwa gbé dání. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká flashback lọ sí ọdún 2021 tí ìrìn àjò Yorùbá Nation tó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àbí ṣé ká ní pé ní ọdún 2021 tí Ìgbòho Òòṣà tá ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní owó baba dami tó dá sí ìrìn àjò Yorùbá Nation. Torí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ táwọn èèyàn kan ń sọ, wọ́n ní ìrìn àjò Yorùbá Nation yìí, wọ́n ní ó ti bẹ̀rẹ̀, wọ́n ní self-determination movement yìí, wọ́n ní ó ti bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Awólọ́wọ̀. Wọ́n ní ó ti pẹ́ tí bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n ti ya plan self-determination yìí kalẹ̀. Ǹjẹ́ kí ni ohun tí Ìgbòho sọ ní kókó nígbà náà tí ó jẹ́ kí ó support Yorùbá Nation? Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde látẹnu Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí fídíò yẹn dẹ̀ wà káàkiri gbogbo ẹ̀rọ ayélujára. Sunday Ìgbòho sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìyà tí Fúlàní fi ń jẹ ìran Yorùbá ó ló ti pọ̀ jù. Sunday Igboho dẹ̀ mú àpẹẹrẹ wá. Sunday Igboho ṣe kí ni? Sunday Igboho mú àpẹẹrẹ wá. Sunday Igboho lo Professor Fatai Aborode gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Sunday Igboho ní bàbá Professor Fatai Aborode yìí, Sunday Igboho ní wọ́n ti lo ọdún bíi 40 ọdún ní ìlú òyìnbó láti fi kó owó jọ, láti fi kó ọrọ̀ jọ, láti fi kó dúkìá jọ. Dókítà ni bàbá Professor Fatai Aborode yìí, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́. Lẹ́yìn tí Professor Aborode tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n kó dúkìá jọ, wọ́n wá padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ìlú abínibí wọn ní ilẹ̀ Ìbàdàn, Ọ̀yọ́ State.
Sunday Igboho jẹ́ kó di mímọ̀ fún gbogbo àgbáyé wípé bàbá yìí dá oko tó pọ̀ rẹpẹtẹ, bàbá yìí ní nǹkan ọ̀gbìn, bàbá yìí ní nǹkan ọ̀sìn tó pọ̀ rẹpẹtẹ, bàbá yìí ní àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ní abẹ́ tí ó lé ní 200 kan, which is 200 peoples. Ẹ bá wa share fọ́nrán yìí, ẹ̀yin tẹ́ ń wò wá, mo kí yín, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi ń gbọ́ wa, etí náà ní di láṣẹ Elédùmarè. Sunday Igboho ní ọjọ́ kan ní àwọn Fúlàní ni wọ́n da ẹran màálù lọ sí inú oko bàbá yìí, tí wọ́n sì jẹ oko rẹ̀, tí wọ́n sì ṣe oko rẹ̀ báṣubàṣu. Sunday Igboho wá ní pé bàbá yìí wá gbéra láti lọ bá sẹ́ríkì àwọn Fúlàní onímàálù yìí láti ṣe ìkìlọ̀ fún wọn wípé kí wọ́n kìlọ̀ fún àwọn ọmọ wọn tí wọ́n bá wọn da ẹran láti má da ẹran wá sí oko òun mọ́, nítorí pé kí ni oko tóun dá yìí owó tabura, owó tó pọ̀, òbítíbitì owó òun ni òun fi dá oko náà. Ṣó wá da kóun wá ṣe òwò kó wá jẹ́ pé àwọn kan ni wọ́n máa wá fi ẹran wọn bà bísínẹ́sì òun jẹ́? According to nǹkan tí olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà tí ó sọ síta nígbà náà, ó ní níṣe ni àwọn Fúlàní náà ni wọ́n kì Professor Fatai Aborode mọ́lẹ̀, tí wọ́n dè mọ́gi, tí wọ́n sì ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n sì gbẹ̀mí ẹ̀. Lẹ́yìn tí wọ́n gbẹ̀mí Professor Fatai Aborode, Sunday Igboho ní wọ́n tún wá gba 4 million naira, èyí mílíọ̀nù 4 owó náírà, láti gbé òkú Professor yìí kalẹ̀ fún àwọn mọ̀lẹ́bí ẹ̀. Sunday Igboho ní èyí ló fà á tóun fi sọ́pọ́ọ̀tì ìrìn àjò Yorùbá Nation. Ó ní kóun dẹ́tò sọ́pọ́ọ̀tì Yorùbá Nation. Ó ní ètò àlàáfíà ilẹ̀ Yorùbá ó ló má mẹ́rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún, nítorí pé kí ni bí Fúlàní darandaran bí wọ́n ṣe ń jí ọba gbé, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń jíjòyè gbé, gẹ́gẹ́ bí ohun tí Sunday Igboho sọ. Ẹ̀yin alára wa, ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tí Chief Dr. Sunday Igboho sọ yìí, ṣé lóòótọ́ ni pé nígbà náà, ṣé lóòótọ́ ni pé Fúlàní jí àwọn ọmọ Yorùbá gbé? Ṣé lóòótọ́ ni wípé gbogbo ìgbèríko ilẹ̀ Yorùbá ó di ibú àìwọ̀, ó di aginjù ìbẹ̀rù fún gbogbo ọmọ Yorùbá káàkiri lónílé lóko? Ọ̀rọ̀ tí gbajúgbajà ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn yìí, Ọmọyẹlé Sowore, tó wá sọ wípé gbogbo ìgbésẹ̀ tí Chief Dr. Sunday Igboho gbé nígbà náà lórí self-determination movement in Yorùbá Nation, tí Sunday Igboho dẹ̀ gbógun ti àwọn Fúlàní darandaran. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni wípé bàbá wa President Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń ṣe àtìlẹ́yìn fún Igboho láti dàbàrú ètò ìṣèjọba ààrẹ Muhammadu Buhari? Ṣẹ́yìn faramọ́ ọ̀rọ̀ tí Ọmọyẹlé Sowore sọ yìí? Bí ẹ bá faramọ́, mo fẹ́ kẹ́ bá mi lọ sí under comment section bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ kọ mo faramọ́ ohun tí Sowore sọ bẹ́ẹ̀ bá faramọ́. Bí ẹ̀yin kò bá faramọ́, ẹ kọ mi ò faramọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà tẹ́ láǹfààní láti máa wùwà báyìí, ọ̀rọ̀ tí Ọmọyẹlé Sowore tó sọ sí Ìgbòho yìí, ṣé bó ṣe rí nìyẹn? ṣé ẹ gbà bẹ́ẹ̀ àbí ẹ̀yin kò gbà? Tẹ́ ẹ bá gbàgbé, níbi ọdún bíi mélòó sẹ́yìn, fọ́nrán kan náà ń jà káàkiri orí ẹ̀rọ ayélujára tí àwọn kan sọ wípé ohun Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ló wà nínú fọ́nrán náà.
àwọn kan wá ń sọ wípé ọ̀rọ̀ tí Ọmọ́yẹlé Sowore tó ń sọ lásìkò yìí wípé kì í ṣe pé Ọmọ́yẹlé Sowore ń dédé sọ ìfẹ́ inú ẹ̀ o. àwọn kan ní ọ̀rọ̀ tí ààrẹ Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, tí ó sọ nígbà kan nínú fọ́nrán kan tí ó jà káàkiri orí ẹ̀rọ ayélujára, wọ́n ní ọ̀rọ̀ náà ni Ọmọ́yẹlé Sowore náà ni ó ń túnṣe, ọ̀rọ̀ náà ni ó ń mọlé lórí láti fi kọ̀ndẹ́ẹ̀mù olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà. wọ́n ní nítorí àtìlẹ́yìn tí Sunday Ìgbòho ń ṣe fún Tinubu. bí ẹ ò bá gbàgbé, Sunday Ìgbòho ní nígbà tí òun sá eré kiri, nígbà tí ìjọba Nàìjíríà tí wọ́n declare òun wanted, ó lóun ò mà rẹ́nì kankan kó tó di pé àgbáríjọpọ̀ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n dìde, wọ́n lọ bá òun bẹ ààrẹ President Bola Ahmed Tinubu. Sunday Igboho ní èyí ló fún òun lómìnira, wípé nítorí ẹ̀ lòun ṣe ń ṣe àtìlẹ́yìn fún bàbá wa President Bola Ahmed Tinubu. ẹ̀yin alára ilé wa, kí lohun tẹ́ tún rí sí eléyìí tí Sunday Igboho sọ yìí? ṣẹ́yìn gbà wípé bó ṣe rí nìyẹn, àbí ẹ rò pé ó sì ní ọwọ́ òṣèlú nínú? tó bá ṣe rí lọ́kàn tí yín, ẹ bá wa fi sí under comment section. ẹ jẹ́ ká máa gbọ́ èrò ọkàn tí yín. ètò tiwa ní iléeṣẹ́ Odùduwà Voice TV, ẹ ti mọ̀ pé agbẹjọ́rò làwa, àwa kì í dájọ́, àwa kì í sì ń gbè lẹ́yìn ẹnikẹ́ni. bó bá ṣe ń lọ òun náà ni àwa máa mú wá fún yín. ẹ bá wa share fọ́nrán yìí kó lọ káàkiri, kí gbogbo ọmọ Yorùbá tó wà káàkiri àgbálá ayé kí wọ́n lè rí, kí wọ́n gbọ́ ohun tí Sowore sọ, kí wọ́n gbọ́ ohun tí Sunday Igboho sọ, kí wọ́n dẹ̀ tún ṣe kí ni, kí wọ́n dẹ̀ tún gbọ́ èrò ọkàn ẹ̀yin ará ilé náà, nítorí pé kí ni, ohun yín òun ni agbára tiwa. ẹ̀yin alára wa, mo kí yín tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ́yìn bá ṣe ń wò wá ní ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá a buwọ́ lu subscribe button, kẹ́ẹ̀dẹ̀ tan notification button yín kó lè máa notify yín tí a bá ṣẹ̀ṣẹ̀ drop new video. Bayo Black lórúkọ tèmi, èmi ni tí yín tòótọ́. a ó máa bọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀, a sì máa bẹ̀nà wò. gbogbo ẹni bá ní a má bọ̀, òun náà la ò ní dé bá láṣẹ Elédùmarè. ẹni bá rubi rò wá, ẹni bá dènà dè wá, yóò ṣe kí ni, yóò kó sí ni o. mo sọ ìmúdúró ná, ó tún dijọ́ mi ọjọ́ re. ṣáájú kí n tó máa lọ ní orí ètò, ẹ jẹ́ kí n sáré ṣe ìkéde pàtàkì yìí. ǹjẹ́ ìwọ tiẹ̀ wà ní òkè òkun, o sì ní dúkìá ní orílẹ̀-èdè Nàìjíríà, o wá ń wá olótìtọ́ ènìyàn, o wá ń wá oníbẹ̀rù Ọlọ́run tí ó máa bẹ́ ẹ mójútó dúkìá ẹ. bóyá ilé lo kọ́ tó ń wá ẹni tó máa bẹ́ ẹ mójútó ilé náà láti bẹ́ ẹ gbàyàn síbẹ̀. ṣé ilẹ̀ ló ní? bóyá o fẹ́ talẹ̀ àbò fẹ́ ralẹ̀ tó o sì wà lókè òkun, tó o wá fẹ́ aṣojú gidi, tó o wá fẹ́ olótìtọ́ ènìyàn, tó o wá fẹ́ ẹni tó ní ìpayà Ọlọ́run lọ́kàn, ẹ kàn sí Bayo Black lónìí o. ẹ kàn sí mi, ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ mi, ẹ pè mí lórí aago, ẹ text mi lórí WhatsApp lórí +234 8141 123573. lẹ́ẹ̀kan sí +234 8141 123573. ẹ jẹ́ ká mọ details àti ohun tí ẹ bá fẹ́ ká ṣe fún yín. àwa kì í má mùlùmálà, àwa kì í sì ń parọ́, nítorí pé kí ni, àwa máa ń gba owó iṣẹ́ tiwa làwa ń ṣe kí ni, òun làwa ń ṣe o. so ẹ bá wa dòwò pọ̀ lónìí, ẹ bá mi dòwò pọ̀ lónìí, ẹ ò ní kábàámọ̀. ǹjẹ́ yìí tí ẹ wá ní ìkéde kan àbí ìpolówó ọjà, àbí ẹ̀yin fẹ́ ṣe publicity, ẹ tún lè kàn sí mi. ẹ kàn sí wa lórí iléeṣẹ́ wa Odùduwà Voice TV. ẹ bá Bayo Black sọ̀rọ̀
lórí ẹ̀rọ tí mo pè yìí, yálà ìwọ wà ní Nàìjíríà abo wà ní òkè òkun, o fẹ́ olótìtọ́ ènìyàn tó fẹ́ bá dòwò pọ̀. Irú bísínẹ́sì wo ni wọ́n ń ṣe tó fẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n rí, tó fẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n mọ̀? Ẹ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ aago mi. Fún ẹ̀yin tẹ́ ẹ bá wà ní Nàìjíríà, ẹ tàtẹ̀jíṣẹ́ sórí WhatsApp nọ́mbà yìí 081 41 12 3573. Fún ẹ̀yin tẹ́ ẹ bá wà ní òkè òkun, ẹ tàtẹ̀jíṣẹ́ sórí WhatsApp nọ́mbà yìí lẹ́ẹ̀kan náà +234 81 41 12 3573. Mo sọ̀rí mo dúró ná, ó tún dijọ́ mi ọjọ́ re. Mo kí gbogbo ojú tó ń wò mí lẹ́ẹ̀kan sí i. Mo kí yín pé ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́. Bẹ́ẹ̀ náà ni etí tí ẹ fi ń gbọ́ mi. Etí náà ò ní di láṣẹ Elédùmarè. Èmi ni ọmọ yín Bayo Black láti ìkànnì Odùduwà Voice TV. Mo sọ̀rí mo dúró ná, ire o.